sí YouTube channel please subscribe síbẹ̀. Bákan náà click like tó bá ti like tó bá dẹ̀ follow gbogbo nǹkan tá a bá ń ṣe wàá lè máa rí. Now ṣé ti mọ̀ pé èmi gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run mo sọ ní last program mo ní mi ò tako ẹnikẹ́ni gẹ́gẹ́ bí mi ò attack personality àwọn ìránṣẹ́ Ọlọ́run mi ò attack personality wọn ṣùgbọ́n mo ń attack iṣẹ́ ọwọ́ wọn because ọ̀pọ̀lọpọ̀ a máa sọ wípé bíbélì wípé ẹ má ṣe dá nìkan ní ẹjọ́ nítorí pé ẹni tó bá dá ní ẹjọ́ ló máa jẹ̀bi jù ìwọ ṣe mistake ni wọn ò ka ibi tó kù ní tó sọ nǹkan tí bíbélì yẹn padà sọ wọn ò sọ gbogbo ẹ̀ tán wọn ò sọ gbogbo ẹ̀ tán tí tó bá wá kà á dáadáa wàá rí wípé bíbélì sọ pé bá ni wí kò yẹ yín nísìn ṣé rí àwọn kan wà tó jẹ́ pé wọ́n nílò ìbáwí then ẹnikẹ́ni tó bá kọ ìbáwí bíbélì pé ó ní ẹranko ló máa ń kọ ìbáwí. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a pè ní ìránṣẹ́ Ọlọ́run tó yẹ ká fọkàn tán ní ìlú Nàìjíríà àwọn gan náà wá tún já wa kulẹ̀ kò yẹ yín nísìn kò sí ní tẹ́ fi èmi ṣe torí pé èmi ní tèmi mo ti sign fún Odùduwà nation mo dẹ̀ ti rẹ́dì àti fi ẹ̀mí tèmi lélẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ń bọ̀ àwọn ọmọ tán tí ì bí wọ́n ń kọ orin kan ní ìgbà tèmi wà kékeré pay our school fees we are the ladies of tomorrow something like that ti pé ẹ̀yin òbí ẹ sanwó ilé ìwé wa ẹ̀yin olùkọ́ ẹ kọ́ wa torí pé àwa ni ògo ọjọ́ ọ̀la ní ìgbà tí mo ti kọ orin yẹn kò sí nǹkan tí mo lè tọ́ka sí wípé Nàìjíríà ìjọba Nàìjíríà ṣe fún mi. Now this is the thing àwọn tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run àwa tá a pera ẹ má jẹ́ kí n sọ pé àwọn nìkan àwa tá a pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run ìyẹn àwa Nigerians tá a pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run nínú tá a dẹ̀ jẹ́ ọmọ Yorùbá tá a jẹ́ ọmọ Odùduwà ẹ pín ètò yìí ẹ jẹ́ kó dọ̀dọ̀ bàbá Adébóyè ẹ jẹ́ kó dọ̀dọ̀ Bishop Oyedepo ẹ jẹ́ kó dọ̀dọ̀ Suleiman Apostle Suleiman ẹ jẹ́ kó dọ̀dọ̀ MFM ìyẹn Olúkọ̀yà ẹ jẹ́ kó dọ̀dọ̀ wọn ẹ jẹ́ kó dọ̀dọ̀ bàbá Abíára ẹ jẹ́ kó dọ̀dọ̀ gbogbo àwọn wòlíì CAC pátápátá ẹ jẹ́ kó dó C&S ẹ jẹ́ kó dé Celestial Church of Christ ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn pé ṣé bí bàbá Orímọládé ṣe fi lé wọn lọ́wọ́ lélẹ́yìí ṣé bí Mósè Orímọládé ṣe fi lé wọn lọ́wọ́ lélẹ́yìí ṣé bí bàbá Akíndayọ̀mí ṣé bó ṣe fi Redeemed Christian Church of God lélẹ̀ lélẹ́yìí MFM ṣé bí Ọlọ́run ṣe rán ẹ lélẹ́yìí Oyèdépò ṣé ń gbà tẹ́ bẹ̀rẹ̀ ṣé fíṣàn yín lélẹ́yìí ẹ jẹ́ ká bè lọ́wọ́ wọn ṣé fíṣàn yín sọ wípé kán máa pa ọmọ Yorùbá kẹ́dẹ̀ dákẹ́ ṣé fíṣàn ń sọ fún wa ṣé ìran sọ fún wa bẹ́ẹ̀ ẹ gbọ́ mi o torí bíbélì tí èmi kà tó dá mi lójú dáadáa ní ìgbà tí a kó àwọn ọmọ Ísírẹ́lì tá a kó wọn ní ìgbèkùn nítorí pé wọ́n ṣẹ̀ a gbà wípé àwọn baba ńlá baba wa ti ṣẹ̀ fine and good but nígbà tá a bá ṣẹ̀ ó ní ẹnikẹ́ni tí ó bá pe orúkọ Olúwa tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ a ó dáríjì àbí bẹ́ẹ̀ kọ́ now àkókò tá à ń gbàdúrà àkókò tẹ́ ń gorí òkè àkókò tẹ́ ń ṣe brakada brapra tẹ́ ń pèdè ó tó gẹ́lẹ́ action la nídìí ẹ gbé gbogbo àwẹ̀tì ẹ gbé gbogbo kìnìtì ọ̀rọ̀ yín àti action òun la nídìí lọ́wọ́lọ́wọ́ Babátúndé Bákàrè come here mo fẹ́ bá ọ sọ̀rọ̀ torí Babátúndé Bákàrè amòfin niyín lọ́ọ̀yà niyín ẹ̀dẹ̀ tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ running mate Buhari kó tó wípé Buhari padà wá wọlé ní ayé ìgbà Jonathan ní 2003-2014 níṣe lẹ lọ sí Ọjọ́ta mi ò lè gbàgbé tẹ́ gbé fóònù tẹ́ ń sọ wípé Jonathan subsidy tẹ́ bẹ̀ sí ń pariwo àmọ́ pé ẹ ti ń dàgbà lóòótọ́ ṣùgbọ́n ẹ ò lè kọ̀wé jáde ni ẹ ò lè sọ̀rọ̀ mọ́ báyìí ni Babátúndé Bákàrè ẹ ò lè sọ̀rọ̀ mọ́ ní pé nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà pé agbára wa ò ká Babátúndé Bákàrè ẹ ti ṣiṣẹ́ sílẹ̀ ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kó bà iṣẹ́ yín jẹ́ sà bàbá Adébóyè ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kó bà iṣẹ́ yín jẹ́ sà
tí ẹ bá sọ̀rọ̀ èyí tẹ́ lọ ń bá Buhari ní Aso Rock yẹn kò ní mínì kò ní nǹkan kan ṣe ẹranko kì í gbọ́ràn nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn bẹ́ẹ̀ bá fi ewúrẹ́ kan sínú sitting room yín ó máa yàgbẹ́ sí everywhere ni ẹ ti wá gbé Buhari padà wá ẹ̀yin tẹ́ gbé títí kan Ọmọyẹlé Sowore gbogbo yín lẹ bẹ̀rẹ̀ sí ní kígbe ńgbà yẹn tẹ́ sọ pé Jonathan ò dá now ẹ̀yin awátàwà ní diaspora kí ni mo fẹ́ jẹ láàárọ̀ tí mi ò rí jẹ iná lélẹ̀ iná ò kí ń lọ omi ò lọ tí mo bá fẹ́ wẹ̀ lẹ́ẹ̀ 50 máa wẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ní generator sílé tiyín bàbá Adébóyè ẹni generator Oyèdèpọ̀ oní jet oní private jet oní gbogbo nǹkan ṣùgbọ́n àwọn ọmọ ìjọ àwọn ọmọ Yorùbá ló pọ̀ jù ńbẹ̀ wọ́n dẹ̀ ń kú tọ̀sán tòru wọ́n ń pa wọ́n tọ̀sán tòru ẹni tí ó lọ àwọn graduate nígbà tó graduate ní school táwọn ọmọ yín táwọn ọmọ ṣọ́ọ̀ṣì ò lè lọ nígbà tó bá graduate tán táwọn bá ti mọ̀yàn tán bá ti lọ bribe wọ́n ti dẹ́ṣẹ̀ ẹ̀ẹ̀kọ́ wa bẹ́ẹ̀ yẹn ẹni tó bá ti gbàbẹ̀ tẹ́lẹ̀ Bíbélì wípé gbogbo àìṣòdodo ó ní ẹ̀ṣẹ̀ ní fún ẹ̀ṣẹ̀ ó ní gbogbo àìṣòdodo ẹnikẹ́ni tó bá sì mọ rere ṣe tí ò bá ṣe ní tí Bíbélì sọ fún wa pé ó ní ẹ̀ṣẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan tí Bíbélì sọ nìyẹn ẹni tó bá mọ rere ṣe tí kò ṣe ẹ̀ṣẹ̀ ni Bíbélì pé now what I'm saying in next time is this ẹ̀yin mọ rere báyìí ẹ ò fẹ́ sọ̀rọ̀ Bàbá Túndé Bákàrè ẹ ò fẹ́ sọ̀rọ̀ mọ́ ṣé Buhari tó máa wá gbé yín ni this is the question irú Oyèdèpọ̀ ṣé Buhari ṣá wá fọwọ́ kàn ni nígbà tí bàbá Oyèdèpọ̀ sometime couple of years ago ẹni tí ẹ gbàdúrà pé tí Boko Haram tí ò bá parun ẹni ẹ jẹ́ pé ẹ kì í ṣe àpọ́stélì Ọlọ́run Boko Haram mọ̀ ṣe ń pààyàn ní àná breaking news ni wípé àwọn custom gangan náà fi breaking news jáde wọ́n ní location àwọn Boko Haram ti wọ Abuja padà ẹ̀yin sọ pé Jonathan gbà náà lọ́hùn ẹni kíní akúkú mọ̀ pé Jonathan gan ẹnu ẹ̀ pé rádaràdà ló ń ṣe kiri ó ń rìn káàkiri tó wọléwọ̀de pẹ̀lú Mr. Eleji ní location náà àti ẹ̀ gbogbo yín ẹ wá kóra yín jọ bámbám moyó lẹ wá ń ṣe so now come back to ntí Fúlàní tí wọ́n ń ṣe ní ilẹ̀ Oòduà òun ni mo fẹ́ kí gbogbo ìránṣẹ́ Ọlọ́run kan dìde báyìí ká ẹ máa sọ̀rọ̀ wípé ìtàn pa wá ti tó wọ́n pa àwọn bàbá Fọ́ṣọ̀rántì títí dòní báyà ẹtẹ̀ ẹ̀gbọ́n náà ṣé ẹ̀yin ọba àti ẹ̀yin wòlíì àti ẹ̀yin aláàfáà àti ẹ̀yin níṣẹ̀ṣe tẹ́ ẹ dákẹ́ ṣé torí pé ọmọ yín ti wà lókè ọba ṣé torí pé ọmọ rẹ ti wà lókè mo fẹ́ sọ fún ọ ṣé ó dìgbà tí wọ́n bá wọlé tán bá fi bọ́ǹbù tán bá mú tán bá kíyàwó ẹ mọ́lẹ̀ lójú ẹ ọba láyé àtijọ́ ta ló tó súnmọ́ ọba wọ́n ti ń gbé ọba báyìí wọ́n á gbé ọba wọ́n á san ransom kì í ṣe tí mo mọ ọmọ Odùduwà sí lélẹ́yìí ní ibi tọ́jọ́ orí tèmi tó yìí mo sọ ní program tó kọjá ìyá tèmi tó bá ti gbé ọjà fún wa a máa gbé ọjà yẹn sí junction value system Yorùbá kì í ṣe nǹkan tí mo rí lélẹ́yìí à gbé ọjà yẹn à gbé sí junction tá a bá gbọ́jọ yẹn sí junction à wá padà màmá kó òkúta mẹ́ta bóyá kọ́ mẹ́ta náà ń ta nǹkan yẹn bí ọ̀gẹ̀dẹ̀ bí èso àdé kó síbẹ̀ à kó òkúta síbẹ̀ nígbà tá a bá padà lọ síbẹ̀ tá a bá fẹ́ lọ gbé kínní lọ́jọ́rọ̀ a máa rí owó níbẹ̀ wọ́n á ti ra èso yẹn lọ in tí mo mọ Yorùbá sí nìyẹn Ọmọlúwàbí part 2 la pè program yìí now Ọmọlúwàbí ohun tí mo mọ Yorùbá nígbà tá a bí èmi tá a fi tọ́ èmi nìyẹn òun ni mo dẹ̀ fi ń tọ́ àwọn ọmọ mi níbí báyìí ní ìlú Amẹ́ríkà yìí òun ni mo fi ń tọ́ àwọn ọmọ mi mo kú òní ẹni tí ó máa sọ̀rọ̀ tí ò ní lè ṣe wo bí mo sọ ní last week èmi ẹ̀rígbèmí wòlíì ẹ̀rígbèmí mo nínú àwọn ọmọ tí Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti jèrè ọkàn ẹ̀ wọ́n jẹ́ ìkan lára pastor Redeem títí di bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun tí mo dẹ̀ fẹ́ràn tójútójú tí mo dẹ̀ fẹ́ràn bàbá Adébóyè gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ni mo fẹ́ràn ṣùgbọ́n mo kórìíra iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run gan kórìíra iṣẹ́ tẹ̀ ń ṣe ní ìgbà tí wọ́n gbé kámọ̀ tá a bá yí CMA òun ni wọ́n pe kámọ̀ ṣùgbọ́n tá a bá fi CARMA tá a bá sọ di kámọ̀ law of kámọ̀ ló ń ṣẹlẹ̀ sí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run báyìí ní Nàìjíríà kì í ṣẹ̀yin nìkan ló ṣòfin yẹn fún
gbogbo bísínẹ́sì sínú ṣòfin kámọ̀ fún ní Nàìjíríà ó ṣe wá ń ká ẹ̀yìn lára ń sìn tẹ́ ń kígbe tẹ́ ń fapájánú tẹ́ ń ju ẹ̀ṣẹ́ tẹ́ ń ṣe tẹ́ ń pariwo nígbà tó ń pa ọmọ chọ́ọ̀chì yín tí Fúlàní pa ọmọ chọ́ọ̀chì yín kí lẹ sọ ta ni káríbáwí gan ẹ̀yin gan tẹ́ lọ sọ pé ẹgbẹ́ tàbá wá ń sọ̀rọ̀ ní ìsìn ẹlòmíà ní no go area mọ̀ touch pastor yẹn o ìṣèfàyà who ìṣèfàyà ẹni tó ti sọ náà dànù àwọn pastor tó hàn pa nǹkan kan mọ́ tó jẹ́ pé wọn ò níná ọ̀pọ̀lọpọ̀ pastor ní Nàìjíríà kò síná nínú wọn dọ́là ni iná dọ́là ló wà nínú wọn kò sí iná ògo nínú wọn mọ́ iná ògo wọn ti parẹ́ kí ló fà á ẹnu wọn ti jẹ́ dodo wọn ò lè sọ òdodo ṣùgbọ́n òtítọ́ ni màá sọ títí màá fi jáde láyé bí ẹnikẹ́ni nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ẹ ò bá dìde báyìí kẹ́ ẹ support Odùduwà nation a jẹ́ wípé àtọ̀ Fúlàní náà fi sun oorun ẹ o kì í ṣe ọmọ Yorùbá àtọ̀ Fúlàní náà fi sun oorun ẹ ẹ jẹ́ kí n fi fídíò kan hàn wá ẹ jẹ́ kí n sáré fi fídíò kan hàn wá kẹ́ ẹ mọ̀ wípé abiyamọ iṣẹ́ tó ṣe fún mọ̀mọ́ onímọ̀mọ́ yìí tí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tí ẹ bá dìde a jẹ́ wípé ibi ń bọ̀ ọ̀pá lábá níwájú kò mọ̀ lẹ́yìn ọrùn ẹ jẹ́ ká wo fídíò yẹn. fún màálù Tàfà ni wọ́n máa tú fún màálù wọn lọ́kọ o èmi náà lọ́kọ ara mi ní bàbá àwọn ọmọ mi tí wọ́n jẹ́ tí wọ́n fi tọ́ àwọn ọmọ mi gbogbo ẹ̀ ní Tàfà ti bàjẹ́. tani Tàfà tẹ́ ń sọ̀rọ̀ yìí. Bòròró ni òun ló ní màálù gangan àwọn ọmọ rẹ̀ wọ́n ṣiṣẹ́ yìí. àwọn ọmọ rẹ̀ wọ́n ṣiṣẹ́ yìí. àwọn ọmọ rẹ̀ wọ́n ṣe o. ẹ dárúkọ yín fáwọn ọmọ Nàìjíríà kan gbọ́ kọ́ mọ. Rúùtù Gbóyèga. àdúgbò bo lẹ̀ ń gbé mà. Kédò ni. Kédò ní ìlú bo. Kédò Sàlámì. ṣé mo gbọ́. nílùú bo ni mà nílùú bo ṣé l'Ógbómọ̀ṣọ́ ni àbí ní. ilẹ̀ ní jẹ́ Kédò Sàlámì. Kédò Sàlámì. ṣé ẹ̀ẹ̀kan tó máa wọ́n ṣe ìgbà àkọ́kọ́ tó wọ́n wá jẹ oko yín lélẹ̀. kì í ṣe ìgbà àkọ́kọ́ wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ àmọ́ èyí yọ pọ̀ jù. irú àwọn nǹkan ọ̀gbìn wo ni wọ́n jẹ nínú oko yín. wọ́n ń tùgẹ̀ fún màálù. wọ́n ń tú ní ẹbẹ́ yìí náà rí ni ṣe bẹ́ẹ̀ fojú rí. ẹ ṣí àìtó yìí ẹ wo màmá yìí. fún màálù. màmá àgbàlagbà màmá yìí ṣé màmá yìí kò tí nílé ní 80 báyìí. lẹ́yìn ẹ̀gẹ́ kí ló tún wọ́n tún bọ́ ọ́nà àgbà. àwọn tó ń pè ń bòròró ní Nàìjíríà àwọn Fúlàní náà ń pè ń bòròró. ẹ̀gẹ́nu rẹ̀ wọ́n ti jẹ́ tán. wọ́n á wú ẹ̀gẹ́ yẹn ẹ bá mi pause fídíò yẹn bá mi pause ẹ lọ́wọ́ bọ́tì mi bá mi pause fídíò yẹn náà pause that video let me say something see okay ẹ lè jẹ́ kí fídíò yẹn máa lọ see wọ́n á wú ẹ̀gẹ́ yẹn wọ́n á wú ẹ̀gẹ́ màmá onímọ̀mọ́ yẹn wọ́n máa ń wú ni wọ́n á wá gbé fún màálù wọn kó máa jẹ they were so heartless see oh ẹ wo mo rí kọ́mẹ̀ntì kan bàbá wa kan sọ pé àwọn oníṣẹ̀ṣe ń ṣe tiwọn lábẹ́lẹ̀ fine and good inú mi dùn àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ wípé wọ́n bá congregation sọ̀rọ̀ àáfàá tá à ń bá congregation sọ̀rọ̀ ẹ jẹ́ ká fi fídíò yẹn sí jíká fídíò yẹn máa lọ ṣé wọ́n lè ṣe ìyá tiẹ̀ báyìí. fún màálù. bàbá Oyèdépò ìyá tó bí yín lọ́mọ ṣé wọ́n lè ṣe lé fún ìyá yín. bàbá Adébóyè ṣé wọ́n lè ṣe lé fún ìyá yín àbí àbúrò yín. ara mi ni bàbá àwọn ọmọ mi tí wọ́n jẹ tí wọ́n fi. Olúkọ̀yà bàbá mi Túndé Bákàrè ẹ wo eléyìí ṣé wọ́n lè ṣe fún àǹtí yín àbẹ̀gbọ́n yín àbí ìyá yín. kẹ́ má sọ̀rọ̀. àwọn ọmọ rẹ̀ wọ́n ti sẹ́yìn. bòròró àwọn Fúlàní wọ́n ti wọlé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá everything ta níjẹ́. Rúùtù Gbóyèga. àdúgbò bo lẹ̀ ń gbé mà. Kédò ni. Kédò ní. oh my God. Kédò Sàlámì. no. ẹ pín ètò yìí a ò tí tó 200 lórí ètò yìí kí ló ń ṣe wá ẹ ò lọ́ọ̀fù program ẹ jẹ́ kí program yìí fò jáde ẹ jẹ́ kó fò jáde bí ẹyẹ ẹ̀yin ọmọ Yorùbá ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa. kẹsẹ̀ gbà àkọ́kọ́. ẹlòmíì bẹ́ẹ̀ àmọ́ bí mi a ní kí ló ń kára torí kò tí ń jẹ lọ́dọ̀ olóṣèlú àbí tèmi dẹ̀ yé mi o. wọ́n ń tùgẹ̀ fún màálù. wọ́n ń tú ní ẹbẹ́ yìí náà rí ni ṣe bẹ́ẹ̀ fojú rí wọ́n ń tu ẹ̀gẹ́ mi tó ti tó wà fún màálù wọ́n ti tu ẹ̀gẹ́ ká méjì fún màálù ẹ̀gẹ́ ká méjì ni wọ́n ti tu fún màálù. 2 acres. wọ́n tún bọ́nú àgbàdo tó lélẹ̀ ká wọ́n ti jẹun màálù ti jẹ́ tán
ẹ̀gẹ́ inú rẹ̀ wọ́n ti jẹ́ tán ẹ̀gẹ́ òun ò tí ì ta gbogbo ẹ̀gẹ́ mọ́lẹ̀ òní. ṣé ọba wà ní ìlú ìṣá ṣé ọba wà ní ìlú yìí. ẹ dákun ẹ gbà wá o. Oh God, look at that. ẹ ṣàánú mi. Fúlàní ẹ ṣàánú mi o. Fúlàní lásán Fúlàní the minority the stupid shattered illiterate people. Look at what they are doing to our land. The most educated person, human race on earth is Yorubas. fún màálù. Àwọn tó kàwé jù ní Amẹ́ríkà tá a wà yìí. Look at nonsense. Wọn kò tó ń ṣe fún yín tẹ́lẹ̀ dákẹ́. Èmi náà lọ kọ́ Ṣá ara mi lọ́ba nípa ṣá. àwọn ọmọ mi tí mò ń jẹ tí wọ́n fi tọ́ àwọn ọmọ mi. Oh, Gbogbo ẹ̀ ní this is Tafa crazy. bàjẹ́. tani Tafa tẹ́ ń sọ̀rọ̀ yìí. This is crazy. Òun ló ní màálù gangan. Look at Àwọn that. ọmọ rẹ̀ wọ́n ṣiṣẹ́ yìí. àwọn ọmọ rẹ̀ wọ́n ṣiṣẹ́ yìí. Àwọn ọmọ rẹ̀ wọ́n ṣe o. ẹ dárúkọ yín fáwọn ọmọ Nàìjíríà kan gbọ́ kọ́ mọ Rúùtù Gbóyèga. àdúgbò bo lẹ̀ ń gbé mà. You see, Kedo ni. Baba Olayemi, God, good luck. Salami. Only the same thing they did in my farm. I send the video to you for confirmation. Ilẹ̀ Baba mi yẹn, jẹ́ Kedo Salami. Olayemi, good luck. I send the video. I must make a video. Shari, let me pass this. Let me pass this information. Shari phone tó wà lọ́wọ́ ẹ, phone tó wà lọ́wọ́ ẹ, mọ́mí àti dáàdì. Fóònù yìí kì í ṣe fún ká máa fi pè nìkan. Fóònù yìí kì í ṣe fún ká máa fi pè. Ibikíbi tó bá tọ́lọ́pàá bá dá ẹ dúró ní Nàìjíríà báyìí. Match tètè lọ go live. Ìdí wọ́n ti fóònù yẹn tó bá mọ̀ pé ó máa rí báyìí wọn ò ní fún wa fóònù yẹn. Ṣùgbọ́n ká dúpẹ́ ọ̀rìn lọ́wọ́ àjọbẹ̀ láṣẹ díẹ̀ ló lè bàbá Ọbásanjọ́ ẹ ṣe o. Ṣé rí fóònù yìí ó lè ṣe many things, take picture, take video, wàá tètè send ẹ̀ sẹ́ni tó mọ̀ ẹ́ tọ́lọ́kọ̀ bá ti dá ẹ dúró báyìí. Then òfin kan tí àwọn èèyàn ò mọ̀ ẹ̀yin ọmọ Oòduà tẹ́ ń gbọ́ ẹ ṣí ètò ẹ jẹ́ ká fi information síta má dẹ̀ bínú sí ẹ̀yin èèyàn tẹ́ ẹ fẹ́ ṣí ètò ó ń ká mi lára ẹjọ́ ẹ má bínú ara ó ká mi lára ni. Ṣé rí fóònù yìí tó bá fi fóònù kò sẹ́nikẹ́ni tó ní ẹ̀tọ́ láti fọwọ́ kan fóònù ẹ. This is your right. This is your personal stuff. Kò sẹ́nikẹ́ni tó gbọ́dọ̀ fọwọ́ kan. Ohun tó máa ṣe ni pé kó o dẹ̀ go live ẹsẹ̀kẹsẹ̀ kó máa rìkọ́ọ̀dì wọn. Nǹkan bá ṣe tọ́lọ́pàá bá dá ẹ dúró ẹni tó bá dá ẹ dúró. Wàá dẹ̀ send ẹ̀ immediately wàá send ẹ̀ sórí WhatsApp àbí nǹkan kan. Wàá lè fi protect ara ẹ. It is your right. Bàbá yẹn lọ ṣe fídíò àwọn tó jẹ oko ẹ. Ẹ má bá wọn jà ẹ ṣe fídíò wọn ẹ ká wọn. Sọ̀rọ̀ mi yẹn sìn kẹ́dẹ̀ torí tó bá sọ pé fẹ́ bá wọn jà ò níbọn lọ́wọ́ kúrò lọ́dọ̀ wọn tó bá ti ń jẹ oko ẹ nǹkan tí wo bí ẹ̀yin tẹ́ ń gọ̀kadà mọ́là ní Odùduwà land lọ́wọ́lọ́wọ́ ẹ ti pa ara yín. You've killed yourself. O tí ìkú o dẹ̀ ti kú tó o bá ń gun ọ̀kadà wọn tí wàá gbọ́ tuntun tó o bá ti ń jẹ màálù tẹ́lẹ̀ tètè lọ flush inú mi ní kó o mu bleach o lọ flush báyìí lọ lóògùn yàgbẹ́. Àwọn mọ́là àwọn Fúlàní yìí they are ṣàmì pé àwọn náà ní fúdù wọ́n lóògùn tiwọn wọ́n bá màálù sùn dáadáa ìjẹ́ fídíò yẹn wà bíi wọ́n bá fa màálù yẹn sùn dáadáa tán bá ti bá sùn wọ́n á ṣe hàn tú sí wọ́n wá sẹ́ǹdì ẹ̀ sí Odùduwà land láti fi ba agbára láti fi ba iyì àwọn ènìyàn jẹ́ ẹni ṣé èèyàn gan lè jẹ màálù tán bá sùn tí Tinubu tí ò bá jẹ màálù tán bá sùn ṣé ó lè máa ṣe tán ṣe Aṣíwájú Bọ́lá Ahmed ta ló tiẹ̀ fi jẹ aṣíwájú gan pàápàá mi tiẹ̀ tí ráyè tiẹ̀ lẹ́nìí mi tí tí àwọn ìránṣẹ́ Ọlọ́run ni mo bá wá tó ti bá ní kí n tẹnu bọ ọ̀rọ̀ Bọ́lá Tinubu a kì í sọmọ àgbékọ̀rùn roko ní ìgbà tí ìwọ sọ wípé o bìlífù nínú wọ́ Nàìjíríà torí pé o ti ń jẹ́ ń bẹ̀ báyìí o wá bìlífù nínú wọ́ Nàìjíríà àbí bẹ́ẹ̀ kọ́ mi ti ọ̀rọ̀ tí ìdọ́dọ̀ Tinubu tọ́rọ̀ bá dọ́dọ̀ Tinubu gbogbo kúlẹ̀kúlẹ̀ máa fà jáde ṣé mo pé àwa wòlíì àwa ní àwọn tí àwa tún mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ but kò tí ì pẹ́ jù èmi mo dẹ̀ ń rò wípé ó yẹ kí Bọ́lá Tinubu kó darapọ̀ mọ́ bí bàbá Professor Banji bàbá Ayọ̀ Adébánjọ bàbá ẹ máa bọ̀ tó wo bí wòlíì lè mi dẹ̀ ní tàn ẹ lọ́ọ̀fù program ẹ ṣíà ẹ mọ́mí àti dádì ẹ jẹ́ kọ́rọ̀ jáde tẹ bá ṣíà ẹ tẹ bá ṣíà ẹ tẹ bá lọ́ọ̀fù ẹ ọ̀rọ̀ á máa jáde Odùduwà á máa kú nínú ìgbèkùn yes
It has been revealed that terrorists have been searching in somewhere in Abuja. Yes, àwọn custom ló sọ yẹn, kì í ṣe àṣẹ bàbá àròpọ̀rẹ́ ló sọ, kì í dẹ́ ṣe Odùduwà radio TV ló sọ, kì í ṣe àwa la sọ, TV radio àmì kì í ṣe àwa location náà ti sọ. So nígbà tí bí ọ̀rọ̀ tí mò ń bá lọ, ṣé alọ́baṣá ṣọba sì wà ní ṣé ọba ṣé ó wà nílẹ̀ Oòduà kí irú eléyìí kó máa ṣẹlẹ̀ sí màmá yìí. Kí irú eléyìí kó máa ṣẹlẹ̀ sí màmá yìí. Fídíò kan wà níbí, ó wà lọ́wọ́ mi sìn nínú ìròyìn kan, wọ́n jí honorable, wọ́n jí gbé honorable ò ní lè sọ pé òun san ransom tó ń jí gbé. Ẹ fi fídíò yẹn wá kákan gbọ́ díẹ̀ kékeré ń bẹ̀, kékeré là kàn máa gbọ́n bẹ̀ tí yá yẹn la fẹ́ sọ̀rọ̀ lórí. Ẹ káalẹ́, àsìkò iṣẹ́ látàárọ̀, ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ láti lè ṣe Remde television. Starima Samuel Arimiyo nírúkọ tèmi jẹ́. Àfàìmọ̀ káwọn àtọ̀rọ̀rìn wa má gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa o, kí wọ́n sì tún jẹ gàba lé wa lórí. Ògbóǹtarìgì olóṣèlú kan tó tún jẹ́ alága ẹgbẹ́ African Democratic Congress ADC nípínlẹ̀ Ondo, Honorable Bisi Ogungbemi, òun ló ké gbàjarè nígbà tí ikọ̀ ìròyìn wa kàn sí lọ́fíìsì rẹ̀ lónìí. Tẹ́ ẹ bá gbàgbé, àyèpẹ́ yìí làwọn ajínigbé jí Honorable Ogungbemi gbé pẹ̀lú àwọn ikọ̀ ẹlẹ́ni mẹ́rin tí wọ́n jọ ń kọ́wọ́ rìn láti ìlú Ìkàrẹ́ sílùú Àkúrẹ́ kí wọ́n tó ṣe kòǹgẹ́ àwọn adigunjalè ajínigbé yìí. Ṣé wọ́n ti ní ajá tó bá relé ẹkùn tó bá bọ̀ láyọ̀, ńṣe ló yẹ ká kí ikún oríire. Honorable Ogungbemi ṣàlàyé wípé àwọn ajínigbé yìí ò kì í ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà torí pé èdè tí wọ́n sọ lẹ́nu kò jọ tẹ̀yà kankan lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sì ń dúnkokò máwọn wípé àwọn làwọn ó gba gbogbo ilẹ̀ Yorùbá tán, gbogbo igbó tí ń bẹ lẹ́kìtì, Ọ̀ṣun, Oǹdó, gbogbo ẹ̀ làwọn ti gbà táwọn sì ti jẹ gàba. Àwọn tó níbọn lọ́wọ́ nínú wọn, ìbọn tó ń pè ní AK-47 wọ́n jẹ́ 20. Ìbọn náà wọ́n sì ń yìn lákọlábo bí ẹni wípé bóyá ayé fẹ́ parẹ́ ni. Wọ́n wá ní irọ́ o pé àyàfi ké a máa tẹ̀lé wọn wọ inú igbó lọ. Ẹ máa gbọ́ nǹkan tí honorable yìí sọ o. Pẹ̀lú ìbọn gbogbo wọn dẹ̀ yin ìbọn wọn yẹn. Mo jẹ́ òṣèlú kò ní túmọ̀. A ṣàbẹ̀rẹ̀ sí rìn tẹ̀lé wọn, àwọn 5 òun ni wọ́n mú. Bàtà ń tẹ̀lé wọn a rìn láti aago 6 títí dé aago 4 ọjọ́ kejì. You see? Láì dúró, láì jókòó, láì wọ. Inú igbó gìjigìji òun ni wọ́n gbé wá. Ẹ pín ètò yìí mọ́mí mi, ẹ lọ́ọ̀fù ẹ̀. Nígbà tó bá di ẹ jẹ́ ká lọ́ọ̀fù ètò yìí. Ọjọ́ kẹta òjò ń rọ̀, àwọn náà ń pẹ̀lú wa ń bẹ̀. Wọn ò sá lọ́bì kankan. Ṣé máa gbọ́? Òjò jọ ń pa wá ni, kò sí jíjẹ, kò sí mímu, kò sóhunkóhun. Gẹ́gẹ́ bí ìṣọwọ́ sọ̀rọ̀ wọn àti bí wọ́n ṣe ń ṣe, wọ́n jẹ́ ká mọ̀ pé wọ́n iṣẹ́ ọmọ orílẹ̀-èdè. Now, so orílẹ̀-èdè gbọ́dọ̀ múra dáadáa àti àwọn tó bá wà ní ètò ààbò. Ifun Buhari fún ara ẹ̀. ọ̀rọ̀ tí wọ́n. Buhari fún ara ẹ̀ sọ wípé àwọn tó ń jíyàn gbé tó ń pààyàn nílẹ̀ wa yìí pé wọ́n kì í ṣọmọ Nàìjíríà. Now the question is simple. Why tí Buhari fi ń protect the interest wọn tí wọn ò declare àwọn people wọn as terrorists? Ṣùgbọ́n ó lè declare àwọn tó ń jà fún ẹ̀tọ́ wọn, àwọn IPOB, wípé IPOB ọmọ Ìgbò terrorist ni wọ́n nílùú bàbá wọn, ó pè wọ́n ní terrorist. Now àwọn tí Buhari sọ wípé wọn kì í ṣe ọmọ ìlú Nàìjíríà, ó fi wọ́n lẹ̀. Now wọ́n ṣe òfin kan láìpẹ́, wọ́n ní kí anybody lè wá láti ibikíbi lágbàáyé visa free to Nigeria, kí àwọn bòròró tá a pè ní Fúlàní kan lè wá sí ìlú Nàìjíríà. Ṣùgbọ́n ẹgbọ́n eléyìí o, kì í ṣe orílẹ̀-èdè Oòduà náà máa wá gbà láyé. Kò lè ṣẹlẹ̀ sà, òótọ́ lẹ̀ ń gbọ́ yẹn, kò lè ṣẹlẹ̀. Ṣé rí ìdí nìyẹn tí mo mi ò àtáàkì chọ́ọ̀chì kankan, ṣùgbọ́n mo àtáàkì àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn tó ti fẹ́ sọra wọn di ìránṣẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ láàárín àwọn àgùntàn. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú lọ lórí fídíò yẹn ká tún gbọ́ nǹkan tí bàbá yẹn honorable yẹn sọ. So kò mí pé olóṣèlú wọ́n lè gbé ẹ at any time, wọ́n lè gbé ẹ. Tinubu tí wọ́n bá tó bá mọ̀ yìí pé ìwọ jẹ́ olóòótọ́ àti gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn, try ẹ̀ kó wọ mọ́tò láti Èkó lọ sí Àbújá, drive lọ́nà, má lo plane. Tó bá mọ̀ pé lóòótọ́ o láyà, tó bá mọ̀ pé jàgàbá ní ìwọ Tinubu, try láti travel with road. Don't use any aircraft. Gbìyànjú kó lọ lórí ọ̀nà Nàìjíríà níbi tó burú dé.
wọ́n máa bó ìdí ẹ̀ wọn ò ní sọ pé ìwọ Tinubu àbí ìwọ Oyèdépò wọ́n máa bó ìdí ẹ̀ ní gbogbo èdè tó ń pè wá rí pé kò lè ṣiṣẹ́ ohun tá à ń sọ ni wípé ká kúrò Nàìjíríà ẹ̀ ń sọ pé ẹ fẹ́ ṣe 2023 òfò òṣì wéré wo nìyẹn ẹ kó sì lọ́jọ́ kí ni 2023 ń bọ́ ní 2023 wà wọ́n ṣe Fábíọ́lá wọ́n pàdánù wọ́n ṣe Fáwọ́lọ́wọ́ wọ́n pàdánù ìfún gan yóò ṣe bàm gangan fún ara mi ibi mo ti wá yóò ṣe bá kò wá bàmí Gani Fáwẹ́yìn mi à ń ti bàmọ́kun ìmọ́lẹ̀ à ń ti mọ́lẹ̀ títí ìtìmọ́lẹ̀ yẹn à ń ti Gani Fáwẹ́yìn mọ́lẹ̀ òwédí bàmọ́kun òwédí ẹ̀mí ẹ̀gún àwọn lóró búkú wọn aṣàǹfààní àwọn Fúlàní gbogbo dédé àwọn yẹ bẹ́ẹ̀ tí support fi di 2033 dáhùn fi hàn dìbò ní 2023 nílẹ̀ Oòduà wíwá aṣàǹfààní àfidúró bá yọwọ́ ẹ̀kú obi wíwá ní mọ́dọ́nà jẹ ní agbá alẹ́dùnmọ́ ẹ̀ ọ̀la owó abiyamọ àgbáyé yẹn wọn mú yà jẹ yẹn wọn Fúlàní mú yà jẹ wo utu yẹn mú yẹn mú bí yẹn pa wo utu yẹn mú yẹn mú bí yẹn díyẹn mú bí yẹn pa díyẹn mú 2 acre of cassava land di màlúù dòde bọ́ síbẹ̀ tó ká wú jẹ́ dáhùn ká wú ń ṣèwé fún àwọn wú kò màlúù wọn jẹ́ wo wà fọ̀fì wo fẹ́ dìbò wo tún fẹ́ dìbò ẹni bá ti tẹ̀lé Tinubu wo bàtà ẹkù wo bá ti tẹ̀ wo kó àwọn ìran ẹ sórí gbogbo náà wọ́n Tinubu dó láwọn owó ẹ ńlá take money from Tinubu and you spend it for your own good but don't support any election 2023 no election in Oòduà kingdom yes sir ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ bó ṣe gbọ́n jẹ́ nìyẹn ẹ jẹ́ nǹkan ti dé ṣé eléyìí tí à ń gbọ́ wọ̀nyí kí ẹnìkan dẹ̀ sì pera ẹ̀ ní pásítọ̀ kó máa sọ fún ẹ pé ẹ wo bí ẹ̀yin gan tẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì yẹn gangan ni mo fẹ́ tún bá wí báyìí you are going to church right tẹ́nìtì bá ṣẹlẹ̀ sí ẹ kò sẹ́ni tó máa dá sí ẹ I am telling you this wọn ò ní dá sí ẹ bàbá Adébóyè Oyèdépò Suleiman whatever they call themselves and the reason why Timothy Hammer pastor ni wípé I'm a Christian I used to be a Muslim and I converted to be a Christian and you guys are a disgrace to Christendom you are a disgrace to Odùduwà as a Yoruba you are a disgrace I can say that you are a disgrace if you are a cleric in that Nigeria, in that location 9, and you didn't say anything with all this thing that is going on, you are a disgrace. And you call ọmọ tí yín, àbí ajá mọmọ tí ẹ tọ́jú, ó mọmọ ọdọ ọyà kì mọ́lẹ̀. Ẹ̀yin kó ọmọ tí yín kúò, ẹ̀kọ́ ọmọ yín kúò ní kíní. Àwọn tó ń jìyà káàkiri wọ̀nyí ńkọ́. Àwọn tó ń jẹ́ tí ẹ lè sọ̀rọ̀ kí irú bàbá Adébóyè kó bọ́ síta kó sọ wípé now we are done. Now let me tell you this. Look at the news, breaking news just now. Breaking news. Can you see this? The top politics, IMF, World Bank take over Nigeria's economy. What see? Buhari ti ta Nigeria. Anika ti ku onbe báyìí ká má oh God, ẹ má gbọ́ ọ̀rọ̀ rádaràda. Èyí kí lorúkọ minister for olóṣì ọmọ àlè olè amẹ́sì tó ń sọ ni ẹ̀gbọ́n tó ń sọ wọ́n lọ sáìnì ìwé tó fi Chinese kọ́ wọ́n fi ìgbésí ayé ọmọ mi àtọmọ àwọn ọmọdé àti ìbí wọ́n fi yáwó àníkà kúò ní kíní ìwọ torí pé owó tó ń pín jẹ ní PDP àti APC torí owó tó máa tán tọmọlúwàbí tọmọjọ pé ọmọlúwàbí ló máa kù ó ti ẹ̀ròyìn rárá tàbá máa sọ ẹ wà défìlà wèrè mórí ẹni ọmọ Awólọ́wọ̀ ẹ gbégo wèrè sójú ọmọ Awólọ́wọ̀ àṣẹ ẹ̀ tiẹ̀ láìkí lẹ́gẹ̀ẹ́sì Awólọ́wọ̀ ọmọ àlè ní bàbá àti ìyá ẹ̀ ìwọ tó gbé tó ń défìlà bí Awólọ́wọ̀ tó sọ pé lẹ́gẹ̀ẹ́sì Awólọ́wọ̀ ló máa fa ẹsẹ̀ ẹ̀ lọ́rùn bàbá Awólọ́wọ̀ wédẹ́sùn bàmọ́ Awólọ́wọ̀ wédẹ́sùn wẹ́lẹ̀ mú ọ̀rẹ́wọ́ tó gbọ́ tó fà wọ́n ẹ̀wọ̀n àṣùmọ́dún sí èyí tá a ṣe yẹn tó èyí tá a ṣe yẹn ti tó gbogbo oníṣẹ̀ṣe pátápátá bẹ́ẹ̀ ṣe ń fi èpè burúkú tẹ́ ń fi àyájọ́ tẹ́ ń tẹ ọdún fáyẹn mú gbogbo ẹ̀ là ń rí ẹ máa fi èpè tó jiná eléyìí tá ìdẹ̀ ń gorí òkè tẹ́ sọ pé téèyàn ń wáṣẹ́ lọ tí wọ́n á sọ pé kó lọ gbàwẹ̀ kó gorí òkè àní kíyẹn má ṣẹlẹ̀ mọ́ iṣẹ́ àwà
omi á wà lódùduwà gbogbo ẹ̀ láti ṣètò táti bá a ṣe máa ṣe ẹ kúkú mọ̀ pé ọmọ Odùduwà ọmọ Yorùbá a ò gbàgbẹ̀rẹ̀ ìfùgàn nílùú òyìnbó bíi wọ́n ń sàǹdákàtà wa ni ní nǹkan tá à ń ṣe sílùú yìí ní nǹkan tá à ń ṣe sílùú onílùú yìí so ẹ gbàgbé gbogbo pé ẹnìkan tàn yín jẹ ẹnìkan sọ pé 2023 ó sì máa padà da irọ́ náà ń pa.